Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. a máa sọ fáwọn pé ogun bọ̀ ṣáà kí n ṣọmọ Yorùbá ni ṣáà kí n ṣọmọ Yorùbá ni gbogbo àwọn ojú kòkòrò tá a ti fi ba yí ara wa jẹ́ ni pé gbogbo àwọn nǹkan táwọn bàbá wa fi sílẹ̀ á ti ta à ń tà á jẹun torí kí ni àwa tà á tán àwa náwó yẹn tán àwọn tá a tà á fún la padà lọ ń ṣerú lábẹ́ wọn lénìí ṣé mo parọ́ tí bá parọ́ ẹ máa já mi gbogbo àwọn nǹkan táwọn bàbá wa ṣe wàhálà tán wá táwọn ìyá wa ṣe wàhálà tán wá tán rí tán wá tán rí àwọn wá wò pé wọ́n gbé civilization wọ́n gbé religion lé wa lọ́wọ́ àwa náà wá yan ọ̀dẹ̀ àwa náà wá gba religion yẹn náà a gba religion yẹn sọ́rí o ẹni tó bá wò pé bí a mò ń bú ẹ̀yin kọ́ mò ń bú gbogbo wa lájọ yan ọ̀dẹ̀ gidi. ẹ̀yin ọmọ Yorùbá ẹ má túra lẹ̀ o ẹ má túra lẹ̀ rárá ẹ má fìgbà kan túra lẹ̀ rárá gúdúgúdú ní kẹ́ ẹ jẹ́ o gúdúgúdú ní kẹ́ ẹ jẹ́ eléyìí tó jẹ́ pọ́ìntì ọ̀rọ̀ gangan ni pé a sign petition ká dúró lórí ọwọ́ wa tó bá dẹ̀ dogun náà tó bá jẹ́ pàdà lọ ní kálukú rí fine ò ń gbàwẹ̀ lóòótọ́ bọ́ gúdúgúdú ni mímì fìgbà kan túra lẹ̀ kọ́lọ́ má mú wa túra lẹ̀ kẹ̀ wọ́n ní ẹni ìjà ọba lójijì kó má pera ẹ lọ́kùnrin rárá tó bá lọ pera ẹ lọ́kùnrin níta tó bá test ẹ tó bá dán ẹ wò àwọn tó bá dán ẹ wò wà tó ya padà nù pé lágbájá ẹ̀ tí ẹ bá pera ẹ lọ́kùnrin ẹ ti ẹ̀ka wo bó ṣe tó ná ẹ̀wọ̀n káwọn èèyàn ya wèrè gan ni wọ́n bá sọ pé àwẹ̀ kan wà ń ta àwẹ̀ kan wà ń tẹ́ wá o ọmọ ìyá mi nǹkan tẹ́ bá fi ń lo ẹ̀kọ́ lọ́sàn-án ẹ máa lo ẹ̀kọ́ yín o pé nǹkan dúdú lélẹ̀ àsìkò àwẹ̀ láwà ẹ wá anything that you can do to protect yourself abeg don't quit o ẹni tájẹ bá pa àjẹpá gbé sàrà tí ò sí nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ wá o ọlọ́run ò ní jẹ́ ká jẹ́ fẹ́ jẹ wá wẹ̀ ọlọ́run ò ní fi wá fáyé mú o but I think a wise will understand me bó jẹ́ lè tó ń fi nǹkan lò lóru lò bó jẹ́ tó ní ìdájí ni lò kó tó jẹ sàrì gbàgbé gbogbo ẹ̀ bá ṣiṣẹ́ mọ́ra wọn náà ni bọ̀ pé ó sọ pé àwẹ̀ kan ṣe wà jẹ́ dúró dìgbà táwọn ẹ̀ bá parí tán wo ẹ̀gún ìdílé ogun ìdílé ń tẹ̀lé ẹni tí ò tí ì jà kiri ni ó ń tẹ̀lé kiri ó wá fẹ́kánsì ni ó wọ́jọ́ tó máa túra lẹ̀ tó jẹ́ pé máa wẹ̀ ń bọ́dì èpè ọ̀tá ìlara ọ̀tá ń tẹ̀lé èèyàn káàkiri ni má rò pé torí pọ́lọ́ ń gbà fún ẹ yẹn ò túra lẹ̀ ni ẹ wá tán bá bí èèyàn máa ń túra ẹ̀bí dáadáa ni o èèyàn máa ń túra ẹ̀bí dáadáa ìgbà tán bí wa ó lè jẹ́ kúránà gbélé wọn lọ́wọ́ bọ̀ ìgbà tá a gbọ́ ìṣe agbọ́ pé kì í ṣe kúránà ń lò wọ́n kàn bóbó wa ni nígbà tán bí wa torí ó dáa kọ́mọdé máa gbọ́ ìṣe ẹ wá kí náà ń ṣe nídìílé wa ẹ má sọ mí do lórí ibú kí náà ń ṣe nídìílé wa ẹ sọ fún mi tó bá di pé wọ́n fẹ́ sọ fún ẹ lọ ìdílé yín ṣáà láwọn ará àdúgbò ẹ lọ bá wọn sà mo gbọ́ pé wọ́n ṣe kọ́ báyìí nídìílé wa níran wa ẹ já mi tán bẹ́ẹ̀ ni o ẹ má túra lẹ̀ yọmọ Yorùbá ẹ má yẹ ká máa fúnra wa lédè kí pé ogun ti dé o ogun pẹ́ kógun tó dé ogun kọ́ ẹ wá ṣé kí n sọ̀rọ̀ kékeré kan a náà fọgun àbí àwọn Fúlàní wọ́n kó nǹkan ìjà wọlé every time weapons wọ́n kó wọlé ṣèbáwa náà wà òfogun àbí wọ́n jiyàn gbé àwa náà wà òfogun wọ́n pààyàn ní ẹjọ́ ogun wo ló tún fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn ogun tó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ogun wo ló tún fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn ogun tó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kí náà fi ń jiyàn gbé lójú títì ṣé ń ṣe ìbọn àti gbogbo weapons tíjọba ń rà fún wọn ni àwa náà fogun mi ti understand àwọn èèyàn mi tó máa sọ pé àfogun o màmá wò wọ́n báyìí iṣẹ́ rò pé Sunday Igboho ògbọ́n ni Sunday Igboho tó ní kẹ́ lọ bàbá tó ń sọ statement ń gbà yẹn
pẹ̀yìn ọmọ Yorùbá ẹ lọ múra dáadáa, ẹ lọ múra dáadáa. Àwọn ọmọ kan tó ń sọ wọ́n jí yín gbé pẹ̀lú ìbọn, ẹ wá sọ pé ẹ̀fọ́gun, wọ́n pààyàn, wọ́n géèyàn lórí, ẹ wá ní ẹ̀fọ́gun. Ogun wo ló tún fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn eléyìí tó ti ń ṣẹlẹ̀ yìí? Mi ò láì kéèyàn máa deceive èèyàn o, èmi ò láì kéèyàn máa deceive èèyàn kí ẹ wo àfọ́gun àdúrà náà la máa ṣe, àjọ ń parọ́ fúnra wa ni o. Tí bá sọ pé àfọ́gun sà, àdúrà náà la máa fi yanjú, àdúrà la máa fi jagun, àjọ ń parọ́ fúnra wa ni. Ẹ gbàgbé wèrè, àjọ ń parọ́ fúnra wa ni o. Tó bá yọ wẹ́pọ̀ tẹ́yìn gan bá rí gan kẹ́ gbé pamọ́ o, ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ o. Mo sọ́rí láti sọ bẹ́ẹ̀ wọ̀, mi ò ṣe mistake láti sọ o. Kí ló dé tí ìjọba fi ra wẹ́pọ̀ sílẹ̀ fáwọn Fúlàní? Kí ló dé tí ìjọba àpapọ̀ fi fún Dangote láyè kó máa gbálẹ̀ Yorùbá káàkiri? Kò dẹ̀ ní dáa fáwọn pípù yìí. Ayé wọn dẹ̀ máa bàjẹ́ ni, gbogbo àwọn tó ń rúlu tọ́lọ báwọn rúlu Nàìjíríà, ayé wọn máa bàjẹ́, wọn máa ṣòfò dànù ni. Ẹ mọ bad feelings, bad experience tí Yorùbá ní ni. Ẹ wá ń sponsor àwọn pípù yẹn kó bọ̀ lé wọn lọ́wọ́, ẹ wá sọ fáwọn apá àwa òfógun. Àbí wèrè làwọn míì ṣá. Ogun ti wọlé already, ogun ti wà already. Ẹ má yẹ ká tiẹ̀ bá bóbó ara wa, ogun ti wà already. Ó yá. Ẹ mọ iye weapons tó wà lọ́wọ́ òbò, kò sí lè tó máa ṣiṣẹ́ ń bẹ̀ nígbà tọ́rọ̀ tó wà nílẹ̀ ìbá dé. Kò lè yé yín, kò sí lè tó máa ṣiṣẹ́ ń bẹ̀. Mo fi títóbi Ọlọ́run ṣẹlẹ́rìí, kò sí lè tó máa ṣiṣẹ́ ń bẹ̀. Táláwo yín bá sọ fún yín pé amátàkì náà máa lò ó tàn yín ni, kò sí lè tó máa ṣiṣẹ́ ń bẹ̀. Yorùbá máa ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, a máa yanjú ẹ̀ ní. Èmi ò láì kéèyàn kan máa wá sórí social media, a máa fáwọn èèyàn lẹ́dẹ̀ẹ́kì. Ogun ti dé, ṣógun ò ti dé tẹ́lẹ̀ ni. Did you know how many years tógun ti wà nílùú ni? Weapons tó wà lọ́wọ́ àwọn Fúlàní no be ṣeré náà. They shoot anybody every day, they kill anybody every day. Ọlọ́pàá ń pa yín, ọlọ́pàá tó náà ń secure yín, ó yìnbọn fáwọn aráàlú, ẹ wá ní kò tí ì sógun. Fúlàní yìnbọn fáwọn aráàlú, wọ́n jíyàn gbé, ẹ wá ní kò tí ì sógun. Tẹ́ bá dẹ̀ mẹ́jọ Fúlàní lọ station, wọ́n máa sọ fún yín pé kẹ́ ẹ padà wá ni, wọn ò ní take action. Ọ̀kan sọ fún yín pé kò sépo nínú mọ́tò, ẹ wá ní kò tí ì sógun. Kí ló dé tá ń deceive ara wa náà? Ẹ wá, èmi ò kí ń like ibi tí ó bá ti sí reality o. Tí ẹ bá parọ́ fún mi, mo lè fẹ̀ṣẹ̀ yọ ojú ẹ̀ dànù, because mo wò pé tó bá tò sòótọ́ fún mi, òótọ́ yẹn lè korò, but ó máa fi help life mi ni. But tó bá parọ́ fún mi tó fọwọ́ ra èmi náà mo máa rẹpẹtẹ. Téèyàn kan bá sọ fún yín pé oògùn ò dá, ẹ sọ fún pé kò ní dá fún onítọ̀hún. Téèyàn kan bá sọ fún yín pé kẹ́ ẹ má ṣe ṣẹ̀ṣẹ̀, ẹ sọ fún pé kò ní jẹ onítọ̀hún. Torí pé gbogbo àwọn tó rúlù wálé ní inú òkùnkùn náà ti ń jẹ, náà ti ń mu. Inú òkùnkùn bámbàm náà ti ń jẹ, tó ti ń mu. Wọ́n wá sọ fún yín pé kẹ́yìn má ṣe o, kẹ́yìn gbé Bible lọ́wọ́, kẹ́yìn gbé Quran lọ́wọ́, Olúwa lolùṣọ́ àgùntàn mi. Àbí kò ní dá fágùntàn, àbágùntàn ń ṣe èrè dànù. Àgùntàn kẹ̀, ṣàgùntàn jọ lọ́dẹ ni. Ajá gan sì gan ń ṣe ọlọ́dẹ mọ́. Lábọ̀sibọ̀ sí Olúwa lolùṣọ́ àgùntàn, àgùntàn kọ́ ewúrẹ́ ni. Ẹ wo ọmọ ìyá mi, ẹ̀yin èèyàn mi, ẹ bá jọmọ Yorùbá, tẹ jọmọ ọkọ Yorùbá, you listen to me. Ẹ lọ túra mú dáadáa, eléyìí tó fi ń jẹ́ ẹ̀kọ́ wà. So pé a máa deceive ara wa pé àfógun o, àdúgbò àmọ́ fún yín lánàá etí ọ̀lì kan wọ́n sọ pé Olúwa, àìní tó fún yín lánàá etí ọ̀lì dẹ̀ ń lo escort. Wọ́n á sọ fún yín pé kẹ́yìn gbà náà etí àbí kò ní. Ẹ wo, téèyàn kan bá gbé wèrè kan wá, máa dalé lórí báyìí ní àwèrè, jẹ́ kó ṣọ̀wọ́ náà, má wọ̀rì. Ọlọ́run máa ṣọ́ ẹ̀mí pẹ̀lú àwọn ìgbìyànjú tí bá ṣe sára. Ẹ má sùn o, ọmọ Yorùbá. Nǹkan tèmi wá bíbá ẹ wá sọ láàárọ̀ ènìyàn, ẹ má sùn. Tó bá ti dé, ó ti dé náà nìyẹn. Èèyàn ní gbogbo wa náà. Kò ṣe torí pé wọ́n ti wá kó aṣọ sójà sáwọn mílítàǹtì lọ́rùn, wọ́n wá gbé bọ́lé wọn lọ́wọ́. Panupanu lórúkọ tí wọ́n ń padà. Ṣẹ́ẹ̀mọ́ ni. Àrìn ò lákọ lórúkọ tó ń padà. Òṣèbá lè jẹ́ lórúkọ tó ń padà. Béèyàn kan bá gbẹ̀ràn ògún wá irọ́, téèyàn kan bá gbéjà ògún wá bá mi adẹran ògún ni. Gbogbo wa já lọ múra jọ. Ẹja dúró lọ́mọkùnrin, ẹnu òṣè. Tó bá sọ wípé wọn ò ní gbà, àwa náà ò ní padà gbọ́ náà ni. Ó yá kí la wá ń sọ. Èèyàn kan wá mú fake múra wá fún yín pé ogun ti dé, wá fẹ̀yìn lẹ́dẹ̀ẹ́kì. Ẹ sọ fún pórí ẹ̀ burú dáa kó sí kúrò lórí social media fún mi. Sọ pé ogun olóde, ogun wèrè wo. Ṣèbéèyàn ló ń kógun bọ̀, bàbá ṣèbéèyàn ló ń kógun bọ̀. Confidence, fearness yára pààyàn ju nǹkan míì lọ. Téèyàn bá ti bẹ̀rù ju, ikú ìyà ló máa ń pẹ́ tó bá ń bẹ̀rù ju.
tẹ́rù bá ti ń bá ẹjú tó ní máì tó lè confront challenges yẹn ikú ìyá kan máa pa ẹni yẹn. That is why you see some people they will see small challenges wọ́n á lọ kó sínú omi, they will see small challenges wọ́n á lọ máa kó sínú kànáà. ó ń pẹ́ wọ́n fẹ́ kú sínú kànáà ni, ó wù wọ́n kó kú sínú kànáà ni. èmi tí challenges yìí bá any challenge mo máa ń confront yẹn ní ìyá ẹ̀. ó yá ṣèbó fẹ́ confront yẹn, èmi náà confront yẹn. ẹ wà èṣù wà nù ayé, èṣù rìn káàkiri every time. ó depend bó ní kálukú bá ṣe gbé tiẹ̀ mi ní o, ó depend ló bó ní kálukú. bó o bá gbéṣù mi, tó bá náà gbéṣù mi ní this time around, ṣé kí n má parọ́ fún yín? tó o bá gbé èṣù mi, àwọn tó bá gbéṣù mi wá kó bá ẹwọ́ wà. yes, tó yẹ pé ibi tó bá jókòó síbẹ̀ àwọn máa wò pé mo dẹ̀ fẹ́ lọ tọ́ lágbájá, màá dẹ̀ lọ tọ́. èṣù ló ń lo àwọn pípù yìí náà, èṣù ń lò wọn ni, so wọ́n fẹ́ mọ̀ wá nílẹ̀ Yorùbá. ẹ understand, wọ́n fẹ́ mọ̀ wá nílẹ̀ Yorùbá. ìwọ tó ń bá ti wá bá lákọ nílẹ̀ Yorùbá jẹ́ pé ogun àsọtẹ́lẹ̀ kọ̀ mọ́mọ́ fẹ́ pa ẹni Ọlọ́run, torí pé o kò nọ́mà kó ogun àsọtẹ́lẹ̀ pa ẹni tó bá gbọ́n. ó yẹ kó ní kálukú tún gbogbo wá fà, bó tiẹ̀ jẹ́ pé èlítù kémi náà jẹ sára ó tán. tó bá ti pẹ́ tó ti ń gba fake ọjọ́ kan wàá padà gbọ́ original, tó bá padà confam pé ó ń bẹ ní bọ́dì mi, dèpòdépò pé irọ́ kó lọ ìgò lásán àtàtàrí oníṣẹ́ tó ń ṣe lára. ìgò àfọ́kù ojú títì. ẹ má fọ pé ẹnìkan sọ pé kiri kan ogun bọ̀, kiri kan ogun bọ̀ lóòótọ́, ṣé kò ti dé tẹ́lẹ̀ ní ẹmọ yẹ gbà tó yẹ. ó yá wọ́n jagun wọn láyẹ́kẹ́, ṣáà ti jagun lẹ̀ Yorùbá ni. wọ́n jagun Àfọ̀njá, ṣáà ti jagun lẹ̀ Yorùbá ni. ogun amrọ̀bà gan sí, ogun amrọ̀bà wà nílùú yìí tó yẹ pé wọ́n ń dàlú láàmú. ṣé kìyẹn náà ò kí ń ṣogun? dèpòdépò pé àwọn Boko Haram, àwọn X-Men tán gbédè wa, ìjọba àpapọ̀ wá ń sọ̀pọ́ọ̀tì wọn. ẹ wá ẹ lọ jàse jẹ́, ẹ gbàgbé ẹ jàse jẹ́ tó dáa tó gbóná dáadáa. ó ti ẹ pé mi ṣe ó gbé èèyàn mọ́ gbà kó mọ lé mi ní, tí bá ṣe bẹ́ẹ̀ ni máa fírí gbogbo yín mo ní lọ́wọ́. Ọlọ́run ògùn gbọ́ mo ní lọ́wọ́. ìyá anybody ṣọ́ ń ṣeré ni. èèyàn kan máa sọ máa fẹ́ dẹ́rù bà mí pé ogun bọ̀ mi àwọn máa káyà sókè. ọ̀gá èèyàn ní gbogbo wa, àtiwọ́ tó gbé bọ̀dá ní tó ń bọ̀ wá jà, àtẹni tó ń bọ̀ wá bá ń lé, èèyàn ní gbogbo wa. èèyàn, we are all human being. tí wọ́n bá sọ pé o gbé ṣù mí, màá sọ fún ẹ pé àwọn kan náà lé ṣù ńlé. wèrè láfin pọ́ọ̀tì wèrè lọ́wọ́ yìí. ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin náà ẹ wá wé ara yín kẹ́ lọ tọ́jú ara yín kẹ́ múra dáadáa. ẹ má yẹ kéèyàn kan máa fún wa lẹ́dẹ̀ẹ́kì pé ogun bọ̀. eléyìí ogun látọjọ́ yìí náà tó ti ń pààyàn ẹmọye àwọn tó ti pa ni, ẹmọye àti Fúlàní ti jí gbé, ẹmọye àwọn tó ti gé lórí, ẹmọye àwọn táwọn kìíní burúkú ti fi ṣògùn owó àwọn politician. gbogbo ẹ̀yin tẹ́ ń lọ presidential ní 2023 olórí burúkú nìyí, olè nìyí. gbogbo ẹ̀yin tẹ́ ń múra 2023 election olè nìyí, olórí ibú nìyí. wọ́n máa sọ fáwọn pé ogun bọ̀, ṣáà kí n ṣe ọmọ Yorùbá ni. ṣáà kí n ṣe ọmọ Yorùbá ni. gbogbo àwọn ojú kòkòrò tá a ti fi ba yí ara wa jẹ́ ni pé gbogbo àwọn nǹkan táwọn bàbá wa fi sílẹ̀ à ń tà á jẹun. torí kí ni? àwa tà á tán, àwa náwó yẹn tán, àwọn tá a tà á fún la padà lọ ń ṣerú lábẹ́ wọn lénìí. ṣé mo parọ́? tí bá parọ́ ẹ máa já mi. gbogbo àwọn nǹkan táwọn bàbá wa ṣe wàhálà tán wá, táwọn ìyá wa ṣe wàhálà tán wá tán rí, tán wá tán rí, àwọn wá wò pé wọ́n gbé civilization, wọ́n gbé religion lé wa lọ́wọ́. àwa náà wá yan ọ̀dẹ̀, àwa náà wá gba religion yẹn náà. a gba religion yẹn, sorry o, ẹni tó bá wò pé bí a mò ń bú ẹ̀yin kọ́ mò ń bú, gbogbo wa lájọ yan ọ̀dẹ̀ gidi. a gba religion tán, àwa bẹ̀ sí ta àwọn èṣù, àwọn nǹkan àṣẹ̀ǹbáyé táwọn bàbá wa ní, àwa bẹ̀ sí ń gbé ta, abẹ̀ sí ń gbé ta. àwọn òyìnbó náà wá gbọ́n, torí àwa gọ̀, wọ́n wá rà lọ́wọ́ wa, torí wọ́n mọ̀ pé ojú kòkòrò bá tiwa jẹ́, aláìkí owó, abẹ̀ sí ń ta, wọ́n máa rà mí 80 million, àwa gbọ́ owó yẹn etí wa wá di 80 million pọ̀. tẹ́yìn fámìlì bá ti máa pín tán, bóyá kan èmi ìkọ́lé nínú yín, ebi máa padà pa láàsì nítorí nǹkan tó ń bọ nílé bá bá ẹ ló lọ ta ẹ. kò dẹ̀ sọ́mọ tó bá sọ lẹ́yìn náà máa ṣàpòyà kó máa padà ní problem, ó wá kẹni tó máa fún.
ó wá ku ẹni tó máa fún àwa bẹ̀ sí ń tà á máa tà á ń tà ikú ń jọ̀gẹ̀dẹ̀ ikú ń rèdí à ń tà ikú ń jọ̀gẹ̀dẹ̀ mi gbọ́n tèmi ìgbà tí mo rí pé wọ́n ti lo àlùmọ̀kọ́rọ́ yìí kan nílé ìyá mi torí ilé ìyá tèmi ló ní mọ́lẹ̀ ògùn náà ń bọ nílé bàbá mi ajé náà ń bọ nílé ìyá mi wọ́n ń bọ ògùn náà bọ̀ ajé but àwọn nǹkan tá a ti tà àwọn nǹkan ìṣẹ̀ǹdálé bàbá ńlá bàbá wa tá a ti gbé tà ó ń àfẹ́ẹ̀tì wa lénìí ń dà wá láàmú lénìí ṣáàmọ́ ni ó ń disturb wa lénìí kó ní kálukú padà lọ sílé ilé tá a ti sọnù yẹn náà la máa padà sí so ìyẹn la fi ní máa bẹ̀rù pé ogun wo ló ń bọ̀ ṣé iṣẹ́ àwọn èèyàn ló ń kógun ń bọ̀ ni ṣé iṣẹ́ èèyàn ló ra mátàǹkì fún wọn ni ṣọ́ta ò ní tán nínú ìbọn tán rà ni kí ló wá dé táwa ń bẹ̀rù kí ló dé kí ni nǹkan tó wá dé táwa ń bẹ̀rù táwa ń jáyà Ìgbòho olùkọ́ òṣà ọmọ akí ọmọ olóríire ló fèsì gbogbo àwọn wèrè yìí òun nìkan tó bá yẹ pé kọ̀ǹfàmù wà lọ́wọ́ ìṣọ̀dà náà ni àní máa pariwo lórí social media ẹnu lásán máa rẹ́ lómi ẹnu ẹ máa fẹnu jàkàrà kò dẹ̀ lè dúró wájú àwátàkì ẹ̀yọ̀ kan báyìí wọ́n píre so kò ṣẹ̀ àwọn níṣẹ́ wa máa bóbú ara wa ń sìn ká máa sọ pé ogun bọ̀ ó ń pẹ́ kó tó dé lọ́wọ́ yìí ẹ tí ò bá tí ìmúra ni kó lọ múra ó ń pẹ́ torí ẹ̀ lè pa wá nílẹ̀ Yorùbá ẹ̀ wọ́n lè pa wá tán à lè kú tán ìran Yorùbá ò lè parẹ́ ìran Yorùbá ò lè parun tó bá lẹ́ni tó sọ fún yín pé ilẹ̀ Yorùbá máa parun irọ́ ẹ jẹ́ ká lọ ní strong confidence tẹ́ ẹ̀ bá ní confidence ẹ lọ ṣògùn ìkìyà tó dáa àwọn Ọlọ́run dẹ̀ a tún dúpẹ́ lọ́wọ́ àwọn wòlíì wa àwọn ẹni Ọlọ́run wa àwọn tọ́lọ́run fún ní ìran kan rí àwọn gan mọ̀ pé amátàǹkì ò lè ṣiṣẹ́ tó gùn yẹn bá dé àwọn fún ara wọn mọ̀ ojú wọn ò fọ́ náà àfẹ́ni tójú ẹ̀ bá fọ́ dànù ló máa sọ pé ó ń bọ̀ Yorùbá sọ pé kí ni àwọn là ń dẹ́ẹ̀dẹ́ àwọn yẹn ní pé ká wà lọ múra ó yá èèyàn lèmi náà kọ́ ọ̀dà sọ̀rọ̀ ìlú ni pé torí pé àwa wà ń lu yìí àwa ò dẹ̀ bẹ̀rù ẹnìkan kò ẹni tó Ọlọ́run ló máa sọ pásìkò tó kì í ṣèyàn ló máa pa ẹ̀mí bí mo ṣe wà yìí torí mi ò jẹ́ gbì náà ẹni bá jẹ́ gbì ló ń kú gbì náà mi ò jẹ́ gbì ó yá ó dẹ̀ lè pa mí gbì torí pé mi ò jẹ́ gbì mi ò ń tọrọ owó mi ò parọ́ gbowó lọ́wọ́ èèyàn mi ò jẹ̀yàn ń gbèsè èèyàn bẹ̀ mí ṣẹ́rí kí n náwó ẹ̀jẹ̀ máa ṣiṣẹ́ tó bẹ̀ mí mi ò ní problem pẹ̀lú anybody ẹni tó bá sọ pé mo ní problem nínú ayé kó sọ ọ́ jáde pé Saheed mi ti ẹ̀ ní problem pẹ̀lú anybody mi ń yáwó lọ́lọ́run jẹ́ ń brókìrì láti ìgbà tọ́lọ́run ti dá mi ò brókìrì dépòdépò pé máa yáwó lọ́wọ́ èèyàn mi wà ní san padà kò ṣẹlẹ̀ ọ̀rọ̀ ìlú tó dé lájọ fọwọ́sowọ́kọ̀ kó yá ẹ̀yin bọ̀dá mi wọn ló fi di pé bóyá àwọn èèyàn ló ń fìdí wá ń sìn ẹnu iṣẹ́ tá a wà náà kéré inú ayé Ọlọ́run ọba ni ẹ lọ múra ẹ má yẹ kán máa tàn yín gbó ẹ wò mo fẹ́ fún yín advice kan gbogbo àwọn iṣẹ́ tẹ́ ń lò nígbà táwẹ̀ ò tí ì dé ní ìdájí àti alẹ́ tẹ́ fi ń sùn ẹ máa lò ó kọ́ yín o ẹ má yẹ kán lọ máa sọ fún yín pé tẹ́ bá ti ń fa yá aláwùkẹ́ máa fa yá àyàṣẹ́ wo ìjọba ìlú yàwó gbogbo wájọ ti wè rìpọ́ọ̀tì ẹ̀ níbi gan ní tẹ́síbíù bí tó bá pè yẹn lẹ́fẹ́ sọ mo ní kẹ́lì máa mọ̀ ẹ wo bí tẹ́síbíù tèmi náà ṣe gùn ẹ wo bó ṣe gùn ẹ wá lẹ́yìn yáàlá ẹ wá ẹ bá ti gbé yáàlá òjò sílẹ̀ lọ fa yáàyàsẹ̀ gidi láàyè kan máa sọ fún yín pé kinní kan kò sí ọ̀kan bí kan oníkálùkù ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀ èmi náà lè sọ fún yín báyìí sí pé wòlíì ni mi má dá ṣọ́ọ̀ṣì ilẹ̀ èrò máa kún èmi Saheed Ire tí n bá dá ṣọ́ọ̀ṣì ilẹ̀ èrò máa kún Ọlọ́run tí n bá dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ torí ṣọ́ọ̀ṣì dùn ó dùn kérò sí ju mọ́yíláṣí lọ mọ́yíláṣí òrówó pa dáadáa tí n bá dá ṣọ́ọ̀ṣì ilẹ̀ èrò máa kún ẹgbà bẹ́ẹ̀ torí bí mo ṣe wà máa ṣàwọ́rò tó dájú ni tó confam àwọn àṣẹ kọ̀mátò màmá fi ṣàdúrà fún yín má ti wọṣọ white ṣe máa mọ̀ mọ́ ni God bless you Ọlọ́run máa gbàdúrà yín gbogbo yín máa ṣe amen ẹ̀dẹ̀ máa ra mọ́tò wọn ọ̀dẹ̀ bí yín rẹ̀ kẹ́ má ra tèmi náà fún mi náà ibi tẹ́ ti ń gbàdúrà tó ti ń gbà ẹ wà ní ra tèmi fún mi ẹ tó bẹ́ẹ̀ bọ̀ mo kàn wò pé ọ̀gá jẹ́ ń fi yẹn lẹ̀ jàre because kémi náà má lọ máa darapọ̀ mọ́ àwọn tó ń deceive èèyàn ní society òun ló kàn yẹ káwa jókòó sí pé wo
ìṣẹ̀ṣe làwa mọ̀ jàre àwa ọmọ kò ṣe understand. Èmi kàn wò pé kí n má kàn join àwọn tó ń deceive èèyàn ní society ni wàláhì tí má di pásítọ̀ gbogbo èèyàn ọmọ ìjọ mi lẹ́ máa ṣoríire torí nǹkan tí máa rí sínú ṣọ́ọ̀ṣì mi máa loud gan ẹ̀dẹ̀ máa dé máa ṣàdúrà fún tó bá ti gbórí ẹ̀wọ̀ ẹlẹ́dàá ẹ̀wọ̀ bẹ̀ ó máa ṣoríire ṣá bọ̀ wá dictate pé àtìgbà tí mo ti ń lọ ṣọ́ọ̀ṣì máa nìyí ni Ọlọ́run ti ń gbàdúrà fún mi ó bá rò pé Jésù ló ń ṣe ni Jésù náà lájọ máa fi parọ́ fúnra wa ṣó ń ṣeré ni jókòó síbẹ̀ kò lè yé yín pé Olúwa mi tiẹ̀ ní kò ní ìdí pé mo lọ study Bible àbí kí ní kan ṣe kádùrà iṣẹ́ àti ìgbà ni kò ní ìdí pé mo mọ Bible kò ní ìdí pé bóyá mo fẹ́ ṣàfà mo mọ Quran tí bá ti láyàjọ tí mo ti láṣìírí nínú ẹ̀ mo mọ bí máa ṣe kọ́ jáde tí máa ṣe tí bá dẹ̀ ṣe ó dòun náà nìyẹn bá ti gbélé ẹ lọ́wọ́ kó lọ lò tó dẹ̀ jẹ́ kí ló tún kù tó bá ti ra mọ́tò tí ẹ máa ra tèmi fún mi ó tàn ẹ wo ẹ ní láìkì ó tọ̀rọ̀ jàre ẹ ní láìkì mo yín sọ̀rọ̀ yẹn wọ́n lè má láìkì mo yín sọ̀rọ̀ yẹn bọ̀ kò lè yé yín but kókó ń bẹ̀ ni pé ẹ tọ́jú ara yín gbogbo àwọn tó dẹ̀ múra 2023 election náà wọ́n máa padà ráyé ara wọn ẹ sọ fún Sanwó-Olú tó ń fún Dangote ní liver pé ó máa padà jìyà ẹ ní Ambode tí ò dọ̀rú ẹ̀wò gan ó ṣẹ̀sìn kúrò lẹ́kọ̀ọ́ ni alákìsà tó ń jó lóru lọ̀rọ̀ Sanwó-Olú èmi Saheed ni mò ń sọ̀rọ̀ I no fear you because I'm not be beggar you are a governor too you get money truth but me I no send donor thunder fire the money wey I get when I dey keep my people Ọlọ́run máa bá tówó yẹn jẹ́ ni owó tó bá ti ní tó ń pa àwọn ọmọ ìyá ẹ ayé owó yẹn ò ní dáa owó wèrè wo nǹkan tó yẹ kí n fọ́ fọ́lọ́ṣèlú nìyẹn no be say I no like money too but I no fit fall for them now why you go get money wey you dey kill your people ẹ̀ ń gé orí èèyàn ṣoògùn owó ẹ̀ wá ń pera yín ní gọ́vnọ̀ ẹ̀ ń gé orí èèyàn ẹ̀ ń jápá èèyàn ṣoògùn owó ẹ̀ ń pera yín president àbó lórí burúkú nìyí ni ẹ̀ wá wá láìkì gbogbo ládàládà yẹn Ọ̀rúnmìlà ò fẹ́ orí èèyàn ṣoògùn owó ó dẹ̀ yẹ Ọ̀rúnmìlà nínú ayé náà ó yá kí la wá ń sọ ṣáà babaláwo yín ọ̀sọ̀ tọ̀rọ̀ fún yín ni òdìgbà tẹ́ bá ṣe ritual náà ayé ò lọ báyẹn náà ordinary omi àgbọn wàláì omi àgbọn ordinary omi àgbọn ṣé kí n sọ̀rọ̀ ara máa ṣọ̀rọ̀ sọ́nbí ordinary omi àgbọn gbé 20 million wá kí ló ń wá nínú ayé kí ló dé gbogbo àwọn tó ti kú sí mélòó náà ti gbé lọ́rùn nínú gbogbo ẹ̀ ordinary omi àgbọn àṣírí omi àgbọn tẹ́ máa fi sùn lọ́jọ́ mẹ́ta tó tó di pẹ́ ṣe pèsè yẹn lé lórí ordinary omi àgbọn ó gbé 20 million wá àṣírí ni ṣáwọn wọ́n ya wèrè ni kí ló dé torí pé ẹ fẹ́ di president ẹ fẹ́ di governor ṣe fẹ́ di ọlọ́run ni ẹ wá fẹ́ mi èèyàn ṣoògùn owó ẹ wá ń lo Fúlàní láti máa kidnap ẹ ń lo àwọn èèyàn láti máa gbẹ̀mí àwọn èèyàn ṣọ́ ya wèrè wọ́n fẹ́ ṣorí burúkú ni kí ló ṣẹlẹ̀. It's not necessary to be killing ourselves before we make it in life. It's not. This is why I can't support those ritualists, those devils people. I can't. Why? Why tó ń pa àwọn èèyàn nítorí pé o fẹ́ lówó?